ìgbésẹ̀ tí Trump ló mọ̀ fẹ́ gbé. ìgbà tá a ti wá sórí ẹ̀rọ ayélujára a ti tẹ́gbá síwájú wọn nu gbogbo èèyàn ni ó sì máa wọ̀n sí olórí pípé ọ̀wọ̀n sí èèyàn tó kù díẹ̀ káàtó náà wọ̀n sí ẹni tó gbọ́n jù wá lọ yọ wọ̀n sí ẹni tó gbọ́n ju gbogbo ayé lọ náà yọ wọ̀n sí. ọba wa ti ń kọjá lọ tájá bá ń gbó by the time tó ń dúró tó ń mú òkò ńlẹ̀ tó ń lẹ òkò májá yẹn ó ti ń ṣàkóbá ìrìn àjò ibi tó ń lọ o torí pé òkè ló fẹ́ gùn ẹ̀yẹ sì pọ̀ ń sàlẹ̀ ju òkè lọ. àwọn èèyàn tó ń struggle láti gòkè wọ́n pọ̀ nísàlẹ̀ gan-an ṣùgbọ́n àyè tí wọ́n fẹ́ gùn lókè àyè tó kéré ni. ó tó di pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí apology sí gbogbo ẹ̀yin tẹ́yìn bá fẹ́ gbókọ rẹ̀ ṣùgbọ́n bá a fẹ́ bá a kọ̀ ààrẹ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ní Tinubu kó tó di pé yọ̀ọ̀dà ààrẹ Nàìjíríà àfìgbà tó tèkì táìmù ẹ̀ tó ignore bully lórí social media táìmù tó dúró tó fi mú òkò tó ń lẹ̀ májá yẹn ó dẹ̀ rò pé ajá lòun ń gbìyànjú àti báwí fún bó ṣe ń gbó ẹ bẹ́ẹ̀ nínú ajá ń dùn ní táìmù tó fi dúró tó tẹ pọ́ọ̀sì yẹn ó ti kọ́kọ́ ṣọ́ọ̀tì ìgbésẹ̀ mẹ́fà tó ọba ti gbé síwájú ìgbà tó bẹ̀rẹ̀ tó mú òkò ó ti ṣọ́ọ̀tì ìgbésẹ̀ mẹ́fà míì ìgbà tó lẹ òkò má já ìgbésẹ̀ mẹ́fà míì tó ti ṣòfò nínú ìgbésẹ̀ tó bá fi sún síwájú. ìgbà tó lẹ òkò má já tán tó tún wo reactions ajá bóyá yóò dùn àbí ò ní dùn ìgbésẹ̀ mẹ́fà míì tó ti sọnù. tó bá dẹ̀ sọ àwọn ajá tí máa gbóhùn tẹ́ ẹ bá lẹ̀kùn mọ́ wọn bẹ́ẹ̀ kì í ṣe wọ́n èé sá lọ wọ́n mọ fẹ̀gbẹ́ lọ báyìí wọ́n tún mọ wẹ̀yìn wọ́n mọ wẹ̀yìn a jẹ́ pé wọ́n tún dúró ní o wọ́n á tún mọ gbó ẹ náà wàá tún mú òkò míì nílẹ̀ wàá tún pọ̀ ńlẹ̀ mọ́ torí bó ṣe ń lẹ òkú mọ yẹn ló ń enjoy pò ń lẹ òkú mọ́ òun toró ti di báńtà. àwọn tó bá wá yọjú nínú ilé wọn ò ní tálájà yìí ń gbó wọn àyè tí ń lẹ́kọ̀ọ́ mọ̀ nù ẹ̀ tí ń gbónù. wọ́n sì gbàgbé pé ọ̀rọ̀ ilé ayé competition tó lágbára ni o competition tó lágbára lọ̀rọ̀ ilé ayé gbogbo àkókò tí wọ́n fi mú òkò nílẹ̀ tó ń lẹ̀ ẹ́ máa já yẹn. àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣe competition tẹ́ẹ̀jọ́ ń díje àwọn ò dúró lóòótọ́ ẹ̀yìn rẹ ni wọ́n wà tẹ́lẹ̀ ó ti léwájú wọn ṣùgbọ́n àkókò tó ń lẹ òkú má já wọ́n ti ṣáájú rẹ̀. you have even lost the concentration you have lost the focus because ajá tó ń lẹ kó mọ́ ò sí nínú plan ìrìn àjò rẹ tẹ́lẹ̀ àbó o ti gbàgbé pé kò sí nínú ìrìn àjò rẹ ńgbà tó fẹ́ kó ń lé pé ó bá já kan lójú ọ̀nà tí ó gbọ́ tó lẹ́kọ̀ọ́ mọ́ ìgbà tí nǹkan míì ti wọ ìrìn àjò rẹ èyí tó plan mọ́ tẹ́lẹ̀ ó ti da ìrìn àjò rú àbí ìwọ ọmọ wípé ẹni tó wà lẹ́yìn rẹ̀ ṣe é ṣe kó ṣáájú rẹ̀ ni. ọ̀yá ẹ̀jẹ̀ ìran yín létí inter-house sports tá a máa ń ṣe nígbà tá a wà ní primary school àti secondary school. eré onílé-jilé tá a máa ń sá tá a máa ń gbégi fúnra wa tá à ń pè ní relay. ìkìlọ̀ pàtàkì tí wọ́n máa ń fún àwọn tó bá fẹ́ gba igi lọ́wọ́ ẹ tí ń bọ̀ ní wípé iwájú ni kó kọjú sí kọ́nà ọwọ́ sẹ́yìn ò gbọ́dọ̀ kọjú sẹ́ni tó fẹ́ gba igi lọ́wọ́ rẹ̀. torí process tó fi ṣẹ̀ṣẹ̀ máa yípo tí wàá tẹ̀sẹ̀ tọ́ọ̀nù àwọn tẹ́ẹ̀jọ́ fẹ́ gba igi ti lọ. ìgbà míì wà tó bá ti rí wípé ẹni tó fẹ́ gbagi lọ́wọ́ rẹ̀ speed tí ń bá bọ̀ speed yẹn lágbára wàá tún sáré síwájú gan. wọn náà ti wà lórí speed kó tó gbagi speed yẹn ọ̀rànra wọn lọ́wọ́ òun ò múùfù síwájú. bákan náà àsìkò tó o bá ń sá eré ìje lọ èèwọ̀ ni fún ọ bó ṣe wulẹ̀ kó léwájú tó o gbọ́dọ̀ wẹ̀yìn. bóyá o fẹ́ wò ó bóyá ẹni tí ń lé ẹbọ ti súnmọ́ ẹ àbí ò súnmọ́ ẹ wọ́n ní o sá máa sáré lọ ni mọ́ wẹ̀yìn. because by the time tó o bá wẹ̀yìn ìgbà tó o bá fi máa wo wájú ẹni tó o wò lẹ́yìn ti ṣáájú rẹ o. and if care is not taken o lè padà ṣubú. this is Kunle Hamzat studio. kì í ṣe inú pálọ̀ tá a ga fóònù síwájú tá a tan ring light síwájú. this is studio. anybody tó bá dẹ̀ rí tó jókòó sínú studio báyìí tó jẹ́ professional presenter is a public teacher. àwa náà ti ṣe rí tá a ti jókòó ní fọ́kànnà yàrá wa tá à ń dájọ́ ayé. kò sófin tó dè yín bẹ̀yẹn jòfin ìjọba lọ. ṣùgbọ́n téèyàn bá ti jókòó síbí ó ti wà lọ́wọ́ ìjọba pé ìjọba ń sọ. whatever I say on my shows, either of my program, any of my shows, take it to bank and your account shall be credited. ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí social media. tá a bá ti dàgbà kọjá àbàǹtẹ́ onírú ọmọ ẹni là á bọ̀ ọ́ fún. ibi tí mo wà níjẹta yàtọ̀ síbi tí mo wà lánàá. ibi tí mo wà lánàá yàtọ̀ síbi tí mo wà lónìí. I am convinced that I am blessed. I am super blessed. To the glory of God. Adá gbogbo ọpẹ́ gbogbo yìn gbogbo ògo padà sọ́dọ̀ ọba náà. Ẹni tí ń bú wa ọ̀rẹ́ wa ni. Ẹni tí ò bú wa ọ̀rẹ́ wa ni. Torí pé ẹni tó yọ́nú sóṣùpá ọwọ́ rẹ̀ ò tó. Èèyàn tí ò yọ́nú sóṣùpá ọwọ́ rẹ̀ ò tó. Adé Afóríyọmí òkìkí ọmọ Amúsà. Ọ̀rọ̀ mi déwé ọlọ́mísìmísìn. Àdùkàn léwé ọ̀mísìmísìn dùn ún kẹra wọn. Ṣùgbọ́n omi ata ó lè rí bíntín ni kò ṣeé fi bọ́jú o.
ata tó kéré jù nínú ata ló ṣòro gbójú súnmọ́. Iná ni wọ́n ń pè ní ata àjọsí. The only meeting place in the world for every kind of human being, every types of human being is social media. Social media mo gbé fún ọ o. Ààyè tọ́lọ̀ mọ̀ yà sọ́tọ̀ tó ní kí gbogbo wa ó ti máa pàdé. Níbi tó ti jẹ́ pé bọ́ọ̀ bá ti lọ ò lè báyàwó asòpá sùn. Asòpá ó sì mọ èèyàn ìyàwó rẹ̀ lálẹ́. A jẹ́ pé ẹ ti jọ ń bóbìn kan náà sùn nù. Ọ̀tàn bí ọ̀tàn gbọ́ lálẹ́ òní. Oríyọmí lèmi ń jẹ́ Hamzat ló kọ bàbá mi o. Online ló wà. O lè tanná sójú. O lè ran ojú mọ́ iná. O dẹ̀ lè máa jábọ́. Online ló wà. Be careful of cyberbullying. God bless every one of you. Ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Ẹ̀yin tẹ́ ń kí wa. Ẹ̀yin tẹ́ ń yìn wa. Ẹ̀yin tẹ́ ń bú wa. Ọlọ́run á dúró ti gbogbo wa o. We love you. Even if you don't love us, we love you. Even if you don't want us, we want you. Even if you don't appreciate us, we appreciate you. Ayé òní máa jáyé bírú yín ọ̀bá wà ń bẹ̀. Ẹ bá rí tí wọ́n pàtẹ́wọ́ fún yàn pé this guy is brilliant. Ó ń tàn tirẹ̀ tí ò brilliant rí ni o. Ẹni tí ọ̀bá dẹ̀ pàdé pàpà ńlági èèyàn rí tó bá pàdé ọmọlúàbí kò ní mọ yẹ. Ṣé ẹ rí gbogbo ohun tó wà láyé pátápátá òun ló máyé wà interesting. Bí mo ṣe ń ṣètò lọ nísìnyí bí mọ́tò kan bá wà kú AliExpress tó tẹ bírèkì tó dùn wọ́ọ́ nínú àwọn tó wà ń bì àbí mẹ́rin ó kọ́kọ́ sáré jáde náà wọ́n wàá fi mi ní reply kí wọ́n ṣẹlẹ̀ wọ́n sọ fún mi. ọ̀pẹ́ tó wà kú àǹpóró mutí yóò ní àmọ̀gbà tí mutí àrán lọ́tí. ṣùgbọ́n ó tún ti mú nǹkan míì wọnú ayé lọ́dọ̀ tiwa á torí nǹkan discuss. I love you all. God bless you. You come for me, I love you. You defend me, I love you. You abuse me, I love you. You condemn my job, I love you. You appreciate my job, I love you. You don't want to see me, I love you. You want to see me, I love you. Gbogbo yín pátápátá léèyàn wa. Ṣé ẹ rí ẹni tó bá yé Ọlọ́run ò ní jọ́ mọ́sà ìyé mọ́. Ẹni tí ò bá yé Ọlọ́run ó jẹ́ ó yé gbogbo wa papọ̀. Ṣé ẹ rí 6 àti 9 tí wọ́n bá kó lẹ̀ bí ọba kọjú sí kálukú ni o. Ẹ̀bẹ̀ tí màá kàn bẹ̀ wá bóyá ẹ wà ní Nàìjíríà bẹ́ẹ̀ sí ní Nàìjíríà. Tẹ́ ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ já mọ́ take it easy ká mọ́ ayé mọ̀ kọjá pé kẹ́jẹ́ èèyàn mọ̀ lọ rí pé mi gan ti ń take it easy. Èmi gan mo máa jágbe sọ̀rọ̀ ńgbà kan tí mo take it easy ni o. Nígbà tí dókítà sọ fún wa pé kò dáa fàlàáfíà ara wa á ṣe sùúrù ni. Àwọn nǹkan bẹ tágbára wa ọ̀ká lójú ẹsẹ̀. A wà farabalẹ̀ sọ ká mọ́ bá síra wa léṣe. A bá sọ tán tí gbogbo ayé pàtẹ́wọ́ fún àwa náà láàmọ́ mí gúlegúle ń bi abá wà. Wọ́n bá sì bu àwa náà láàmọ́ mú gúlegúle ń bi abá wà. Gbogbo yín pátápátá Ọlọ́run ọjọ́ dúró tì wá ní ṣàṣeyọwọ́ o. Ọlọ́run ló gbélé yìí déhùn. Ìgbà tó sì dé náà láàjọ máa lò. I wish you well, I appreciate you. May God be with every one of us. Ẹ káàbọ̀ sórí ètò alábàárò mi o. Anger management course mi United Kingdom mo ti ṣe. Ẹni tó kọ́ mi ló fi yé mi pé gbogbo ẹni tó bá ti provoke èèyàn tẹ́lẹ̀ tó mọ̀ọ́mọ̀ provoke èèyàn àsìkò téèyàn bá ń show provocation yẹn gangan ni ló ṣẹ̀ṣẹ̀ ń score point. Tó bá jẹ́ pé mi ni mo provoke yín ẹ take time yín ẹ farabalẹ̀ sọ fún mi. Tó bá jẹ́ pé ẹ̀yin náà lẹ provoke mi màá take time mi màá farabalẹ̀ sọ fún yín. Ẹ má jà máa provoke sẹ́ni tó wà ní ayé gan burú ju ká tún máa wá dára wa láàmú ká máa pàápàá wa lọ. Ẹ̀yin ò ní kú èmi ò ní kú o kájọ máa ríra wa láyọ̀ láyọ̀. Tá a bá rẹ̀ ń tọ́ sọ fún ẹ pé gbogbo ajá tó bá gbó nǹkan làálẹ̀ kò mọ́. Tó o bá rà àǹfààní láti kí ẹni jọ̀ọ́ kí o. Take your time to appreciate a golden advice. Take your time to appreciate the word of wisdom. Ẹni tó bá sọ fún ẹ pé gbogbo ajá tó bá gbó kọ́ làálẹ̀ kò mọ́ kó o lè tètè débi tó ń lọ ni o. Sórí ajá tí ń gbó kò pilẹ̀ níbi tí ń lọ. Bó ti gbó mọ́ ẹ yẹn iṣẹ́ tààràn náà ni kó disturb ẹ. Ìwọ ń lọ síbi tí ọ̀rọ̀ rẹ ó ti gbọ́. Ó ń lọ síbi tí àdúrà rẹ ó ti gbà. Àkàbà tó tẹ̀mọ́lẹ̀ gòkè ń dúró dè ọ́ níbi tí wọ́n ti gbé ti ògiri ayọ̀. Àkàsọ̀ yẹn ló sì tẹ̀ tó fi dé ibùdó àṣeyọrí. Àwọn èèyàn Amẹ́ríkà jà ó tí o. Tó bá di ìjọ iwájú, mo sọ pé àṣemáṣe la ṣe ńgbà yẹ ká mú kí ní ìpalọ́. Kí n wá gba visa padà. Wọ́n ní ẹ mú wá bá mi nílé. Kẹ́tó lè wá sílé mi, ẹ̀ẹ́dẹ̀ gba visa kẹ́tó wọlé. Welcome. Yes, today I'm going to be telling you about all the features of the View Smart AI-enabled glasses. Yes, these glasses that I'm wearing now is the View
tẹ́ fi dàgbà dé ọdún tẹ́ ti dàgbà dé tó ti lé láàádọ́rùn ọdún yìí, ìjọ wo nínú yín bàjẹ́ jù lọ gẹ́gẹ́ bí Wọlé Ṣóyínká? mo rò pé kí mo lè rò ní ìsìn, mo rò pé ìjọ tí ọ̀rẹ́ mi Fẹ́mi Johnson tó ṣaláìsí, mo rò pé ìjọ yẹn ni mo lè rò pé ìjọ yẹn níjọ inú mi bàjẹ́ gidi. Ọlọ́run á fọ̀run kẹ́ wọn. Àmín. Wọ́n tún wá máa ń sọ ń pa yín, wọ́n ní tíjọba kan bá ti dórí oyè láàrin ọdún kan sọ́dún kan àbọ̀, ẹ máa fún wọn ní máàkì pé wọ́n ti ṣe é débì ibi tó kù sí rè. Láti ọdún méjì létí Tinubu ti débẹ̀ nínú 100 mo fún lóye báyìí, máàkì wo lẹ lè fún? Sórí ìbéèrè yẹn wọ́n ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ti bí wọn pọ̀ díẹ̀. Mi ò fẹ́ dáhùn torí ó dàbí ẹni pé kò sí nǹkan téèyàn bá sọ ó ní bọ́n ṣe máa yí ọ̀rọ̀ yẹn dẹ̀ ti sú mi, ó ti sú mi. Torí náà mo fẹ́ kí n farabalẹ̀, tó bá yá mi máa kọ bí mo ṣe rí ìgbà yìí sí. Lórí visa yín l'Amẹ́ríkà, wọ́n lè tún padà wá kẹ́rì apply bolóyìnbó ṣe ń sọ pé ó wù mí láti tún wá gbà mí, ṣé ẹ máa lọ gbà mí? Tó bá ka ìwé tó ń kọ sí mi nígbà tí wọ́n gba ìwé ìfẹ́ tó ń kọ sí mi, wọ́n ní kì í tiẹ̀ ṣe pọ́n ní mo tún lè béèrè visa mi padà. Wọ́n ti kọ síbẹ̀ pé kí n mú passport mi wá káwọn kan lè fi òǹtẹ̀ lù, kan lè stamp ẹ̀ wípé wọ́n ti cancel. Ó ní àwọn aláwàdà ni wípé pé èmi fúnra mi mo á mú passport tèmi lọ fún àwọn tí wọ́n gba visa lọ́wọ́ mi. Mo ní kán wá sílé mi, kán wá gba passport fúnra wọn, kán mú lọ sọ́fíìsì wọn, kán lọ stamp ẹ̀. So kò sọ̀rọ̀ wípé máa tún béèrè, máa tún jókòó, máa fill gbogbo form, whether online o àbí máa lọ sí o. Táwọn bá fẹ́ o, torí mi ò bá àwọn èèyàn Amẹ́ríkà jà ó tí o. Tó bá di iwájú, mo sọ pé àṣemáṣe la ṣe ńgbà yẹ ká mú kíní ìpalọ kí n wá gba visa padà. Màá ní ẹ mú wá bá mi ńlé, kẹtó lè wá sílé mi, ẹ̀ẹ́dẹ̀ gba visa kẹtó wọlé. so ẹ̀yin náà di embassy nìyẹn. Èmi fúnra mi Autonomous Republic of Ìjẹ̀gbà, èmi ni president, èmi ni secretary of state, èmi ni driver, èmi ni agbálẹ̀ ní republic yẹn ní Ìjẹ̀gbà, èmi lọ́ba. ó ti dá ń gbà yẹn, adé apẹ́ lórí fọ́ba. ẹ̀yin èèyàn orílẹ̀-èdè China náà mọ̀ tó ti sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè mọ̀ ló ń bu ẹnu ẹ̀tẹ́ lu ìgbésẹ̀ tí Trump ló mọ̀ fẹ́ gbé látàrí rògbòdìyàn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára tó lóun fẹ́ kó àwọn ọmọ ogun Amẹ́ríkà wá jagun lórílẹ̀-èdè Nàìjíríà látàrí báwọn báńdíìtì ṣe ń pani. ẹ̀yin èèyàn, bí àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń bu ẹnu ẹ̀tẹ́ lu ọ̀rọ̀ Trump ní orílẹ̀-èdè China náà bá mọ̀ sọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára. Wọ́n ní Trump, wọ́n ní ìkọjá àyè nìyẹn o, wípé àwọn gbọ́ pé ó fẹ́ káwọn ọmọ ogun Amẹ́ríkà lọ jagun lórílẹ̀-èdè Nàìjíríà látàrí rògbòdìyàn tó ń lọ ń bẹ̀. Wọ́n ní kọjá àyè gbáà ni. Wọ́n ní Nàìjíríà níjọba, ẹ máa pín fọ́nrán yìí lógúnlógún, ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ wá nǹkan fìdílé, n ó ṣàlàyé fún lẹ́kùnrẹ́rẹ́, n ó gbé yín débẹ̀, ẹ̀yin èèyàn wa. Bẹ́ẹ̀ làwọn èèyàn kan tó jáde sórí ẹ̀rọ ayélujára o, wọ́n ní ṣe rí Trump, wọ́n lẹ́yìn ọmọ Nàìjíríà ẹ máa ń rò pé Trump fẹ́ gbà yín o nínú wàhálà tó ṣẹlẹ̀ yìí. Wọ́n ní tí Trump ṣe máa ń ṣe nìyẹn o, ìpè kẹ́ ẹ máa rò pé ó fẹ́ gbà yín, ẹ ló ní nǹkan tó fẹ́ mú ni, ìpè tó bá dẹ̀ ti mú tán ipò bá tiẹ̀ lọ nìyẹn. Kódà nẹ́bàmà tó tẹnu bọ̀rọ̀, wọ́n ní kò síbi tí irú ẹ̀ ò ti máa ṣẹlẹ̀, ní tó ń ṣẹlẹ̀ nẹ́bàmà ní tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò sórílẹ̀-èdè tí ò ti máa ṣẹlẹ̀.
orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló ń fèsì challenges tiẹ̀ ní bá tẹnubọ̀ ọ̀rọ̀ ẹni tẹ́ bá lọ wo Ethiopia ipe bí wọ́n ṣe ń pààyàn bí ẹran kódà náà ń rèpù àwọn èèyàn wọn lóríṣiríṣi ló ń ṣẹlẹ̀ wọ́n ní Nàìjíríà sì dà wọ́n ní ẹ lọ sí Sudan wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta iná pa odidi àwọn èèyàn 200 wọ́n ní kò sí orílẹ̀-èdè tí ò mọ fèsì tiẹ̀ o wọ́n ní sẹ́wárí Trump tó ní òun kó àwọn ọmọ ogun bọ̀ wọ́n ló ní ní tó fẹ́ wá ṣe o ní tó fẹ́ mú tó bá ti mú tán ó kàn máa já iṣu kolobo ni wọ́n bá mà tó tẹnu bọ̀rọ̀ wọ́n ní ẹ lọ bèrè lọ́wọ́ Libya wọ́n ní irú ẹ̀ tó ṣẹlẹ̀ ní Libya wọ́n ní dòní wọ́n ní Libya ò tí ì balance o ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣé kí Trump sì máa bọ̀ wá sí Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà yín mò ń bá sọ̀rọ̀ o tòró ń dówájú ó ń dẹjọ́ ẹ̀yin èèyàn kí lẹ rí sọ sọ́rọ̀ ẹ̀ ẹ jẹ́ ká máa rí èròǹgbà yín lábẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀yin èèyàn wa ẹ máa kọ́mẹ́ǹtì igi kan ò lè dágbóṣe ẹ máa kọ́mẹ́ǹtì ẹ máa ṣí ẹ̀rẹ̀ lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé Ọmọyẹlé Sowore mọ̀ sí fọ́nrán kan sórí ẹ̀rọ ayélujára tó ní ẹ̀yin ọmọ Nàìjíríà irọ́ ni o ẹ má jẹ́ kí Trump tó sọ pé òun bọ̀ wá jìjà agbára fáwọn Kìrìsìtẹ́nì ẹ má dá lóhùn o bẹ́ẹ̀ látòrí àwọn èèyàn bẹ́ẹ̀ ni Dòkú Bàsárì náà máa bu ẹnu ẹ̀tẹ́ lu ọ̀rọ̀ Trump bẹ́ẹ̀ ni àwọn àgbà agbẹjọ́rò kan lórílẹ̀‐èdè Nàìjíríà náà bá dìde o wọ́n bá fi ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára pé ṣé rí ìgbésẹ̀ tí Trump lòun fẹ́ gbé lórí rògbòdìyàn tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n láwọn ò fọwọ́ sí wọ́n ní mọ Trump ni ẹ̀yin tẹ́ ń sọ pé kí Trump máa bọ̀ ẹ̀yin èèyàn ṣé kí Trump sì máa bọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àbí báwo lẹ ṣe rí sí láwọn kan bá mà tó sọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára wọ́n ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbójú kò lára Trump ẹ jẹ́ ká kígbe kí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà kan wà tó ṣe sí gbogbo rògbòdìyàn tó ń lọ yìí bẹ́ẹ̀ ṣe ń pa àwọn èèyàn báwọn bandits ṣe ń sọṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbé ní pàtẹ́ ń gbé ní ta ẹ̀yin èèyàn kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn ní agbẹnusọ orílẹ̀‐èdè China bá mọ̀ tẹnu bọ̀rọ̀ ó ní kò yẹ kí Trump máa sọrú ọ̀rọ̀ yẹn o pé òun kó àwọn ọmọ ogun lọ sórílẹ̀‐èdè Nàìjíríà láti lọ jìjà agbára ó ní ṣebí orílẹ̀‐èdè Nàìjíríà ṣebí ẹ níjọba ṣebí ẹ ti gbòmìnira. This is our MacPad 16. The 100 version is 113. And the screen size is 10.1 screen size. Then the battery. Ó ní àǹdẹ́ gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kò sórílẹ̀‐èdè tí ò mọ tírú ẹ̀ ò ti mọ̀ ṣẹlẹ̀ ní agbẹnusọ orílẹ̀‐èdè China bá mà tó tẹnubọ̀ ó ní sẹ́ rí gbogbo kùkùlàjà tí Trump ń ṣe tó ń halẹ̀ mọ́ orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ sọ fún o ipe gbágbágbá báyìí làwọn wà ní ẹ̀yìn orílẹ̀‐èdè Nàìjíríà o ẹ̀yin èèyàn ọ̀rẹ́ mọ̀ ti dá nǹkan lẹ̀ báyìí láwọn kan náà bá mà tó tẹnubọ̀rọ̀ wọ́n ní sẹ́ rí orílẹ̀‐èdè China tó ń sọ̀rọ̀ tẹ́ ń sọ pé kí Trump kó mọ̀ kọjá yẹ̀ sórílẹ̀‐èdè Nàìjíríà pé gbágbágbá làwọn wà lẹ́yìn wọ́n ní àwọn náà wọ́n mọ̀ pé ètò ọrọ̀ ajé wọn ni wọ́n ń ṣe wọ́n mọ̀ pé gbogbo nǹkan ń produce ní China wípé Nàìjíríà ló ń bá wọn rà á wọ́n ní torí ẹ̀ náà fi sọ̀pọ́tì Nàìjíríà o wípé ẹ̀yin èèyàn kì í ṣe pé torí pé ẹgbọ́n ẹ̀yin èèyàn kílẹ̀ ẹ̀yin náà rí sọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa àní ẹ máa kọ́mẹ̀ǹtì ẹ máa share ẹ máa kọ́mẹ̀ǹtì tẹ́yin náà bá nílé ròǹgbà ẹ máa sọ sábẹ́ fọ́nrán yìí ọ̀rọ̀ ẹ ti di bó lọ yá mi báyìí láwọn kan náà bá tó máa sọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára o wọ́n ní sẹ́ rí Trump náà ìyẹn tó jẹ́ pẹ́sidẹ́ǹtì Amẹ́ríkà tó lóun fẹ́ káwọn ọmọ ogun wa wọn ní ìyẹn náà pé ipe kò síbi táwọn ìyẹn ṣe ẹ̀wọ̀ tí wọn ò bá bẹ̀ jẹ́ wọ́n ní sẹ́ rí nǹkan àlùmọ́nì wa tó jẹ́ nǹkan orílẹ̀-èdè Nàìjíríà ń ló wà lójú rẹ o wọ́n ní tó bá dẹ̀ sí ti lè kó tán báyìí wọ́n ló bá tiẹ̀ lọ nìyẹn ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ó ti di ran tó báyìí o kódà ó ti di bó ló yá mi ẹ gbọ́ ṣé ká fi àwọn báńdíìtì Fúlàní ilẹ̀ fún àwọn ológun Nàìjíríà àwọn ìjọba Nàìjíríà ni àbí ọ̀rọ̀ orí Trump ò ṣe Trump náà ní ká dúró lé lórí torí oríṣiríṣi orílẹ̀-èdè náà ń bu ẹnu ẹ̀tẹ́ lu ọ̀rọ̀ tí Trump sọ o bẹ́ẹ̀ dẹ̀ làwọn èèyàn náà ń bọ́ sórí ẹ̀rọ ayélujára tẹ́ ń sọ pé ẹni tá a mọ̀ dáadáa ni ẹ̀yin èèyàn kí lẹ fẹ́ sọ sọ́rọ̀ yìí ẹ má sọ̀rọ̀ o ẹ má sọ̀rọ̀ o tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní àjò lè dùn kó nílé mọ́ relé ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí lónìí rè bó bá tó ṣe ń lọ àtọ̀jẹ́ kẹ́ ẹ máa gbọ́ ẹ má gbàgbé pé orílẹ̀-èdè China wọ́n ní kí Trump kó lọ jókòó jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó gbégbèsè akọni láti bá wa ṣẹ́gun àwọn báńdíìtì bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn èèyàn náà ń bọ́ sórí ẹ̀rọ ayélujára
tí wọ́n ń sọ pé a fẹ́ Trump o tẹ́ ń bu ẹnu ẹ̀tẹ́ lu Trump bẹ́ẹ̀ dẹ̀ làwọn kan náà ń sọ pé Trump la fẹ́ ẹ̀yin èèyàn ẹ wo orí wa ò ní gbàbọ̀dé o ire lójú owó rí o ire lójú ọ̀la rí ìpàdé wa bí oyin ó dàbọ̀. ọ̀rọ̀ ti délẹ̀ gbẹ̀gẹ́dẹ́ ti gbiná ṣe rí ọ̀rọ̀ tí ń lọ níta ọ̀rọ̀ Trump tó sọ nípa wọ́n ń pa kìrìsìtẹ́nì wọn ò pa kìrìsìtẹ́nì pé òun kọ́ ọmọ ogun bọ̀ wá ọwọ́ kékeré làwọn yẹn fi mú tẹ́lẹ̀ ó ti kúrò lọ́wọ́ kékeré báyìí ó ti di ọwọ́ nílá látòrí wípé gbogbo èèyàn ńlọmọrú èèyàn tí Trump jẹ́ gbogbo àgbáyé pátá ńlọmọ èrò ọkàn rẹ̀ ńlọmọrú èèyàn tó jẹ́ pàápàá jùlọ gbogbo ibi táwọn yẹn bá fì sí ibi táwọn arí oore ń làwọn máa ń fì sí àwọn òkè ń fì síbi tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe nítorí Ọlọ́run ọba wọ́n fẹ́ ṣe nítorí ànábì àbí wọ́n fẹ́ ṣe nítorí Jesus Christ rárá àwọn òkè ń ṣe nítorí ẹ̀ o àwọn ó ti wo ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ yẹn ibi tí wọ́n ti wá fẹjọ́ sùn yẹn kí ni ohun àlùmọ́ọ́nì tí wọ́n ní ń bẹ̀ kí ni ohun àlùmọ́ọ́nì àwọn nǹkan èròjà tí wọ́n ní ń bẹ̀ tó lè ṣe odidi orílẹ̀-èdè tàbí gbogbo àgbáyé láǹfààní òun làwọn ò fojú sùn tí wọ́n bá fojú sùn ẹ má jẹ́ ká tanra wa pípè tí wọ́n bá pè wọ́n tí wọ́n bá ilé wá wíwá tí wọ́n bá wá nígbà wọ́n bá kú òtán àbámọ̀ ni ó padà jẹ́ fún àtàwọn tó pè wọ́n o tó jẹ́ kìrìsìtẹ́nì o àtàwọn mùsùlùmí o àtòníṣẹ̀ṣe o kọ́dà yóò kàn nílé yóò kàn àlejò yóò padà di pé kí la pè wọ́n fún nítorí pé àwọn ó padà ṣe níṣẹ́ tó jẹ́ wípé gbogbo àwọn tó jẹ́ ọ̀gá tó jẹ́ aṣíwájú lórílẹ̀‐èdè pátá gbogbo wọn ni wọ́n yọ kó ńbẹ̀ wọ́n ó fi àwọn èèyàn tí wọ́n wá wọ́n gbé àwọn èèyàn wá láti ìlú òyìnbó àwọn ará wọn wọ́n á fi jẹ ọ̀gá wọ́n fi jẹ lórí léwa lórí ń bí èèyàn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì wa tó jẹ́ nǹkan nù lẹ̀ petrol ni diesel gbogbo nǹkan tá ń wà nínú lẹ̀ pátápátá gold ni bronze ni alumílíọ̀ ni gbogbo nǹkan tá ń wà nínú lẹ̀ tó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì tọ́lọ̀ ń ṣe sínú lẹ̀ lórílẹ̀‐èdè wa yìí pátápátá gbogbo làwọn ó jókòó tì gbàmbá tí wàá gbẹ́sẹ̀ lé tí wọ́n jókòó tì tí wọ́n ń wà tí wọ́n ń kó lọ sọ́dọ̀ wọn tí wọ́n fi ìwọ̀nba tíntín tún orílẹ̀‐èdè wa ṣe tó jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ aṣíwájú fún wa ń bí gbogbo àwọn tó jọ̀gá fún wa wọ́n ti rọ gbogbo wọn lóyè wọn ti yàn kú mbẹ́ ètò ọba ti padà pa ní ẹ̀ndì ẹ̀wà rí yẹn sí báyìí làwọn èèyàn fi wá ń pariwo wípé ká ṣàkíyèsí o ẹ̀yin kìrìsìtẹ́nì tí ẹ̀ ń pe Trump wípé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń pa o àwọn Haúsá ẹ̀sìmẹ̀ yìí àwọn Fúlàní ẹ̀sìmẹ̀ yìí pé àwọn kìrìsìtẹ́nì lásán ni wọ́n ń pa kíkan wá gbéjà tọ́ba wá délẹ̀ tán ṣé àwọn tí ń pa wọ́n gangan tí ń da ìlú rú yìí ṣé ó ṣeé ṣe kápórí wọn nìkan ẹni wàhálà yóò délé lórí àwọn nìkan ni wọ́n rí tó máa bájà ogun yóò padà di ogun ìlú yóò di ogun tó jẹ́ pé wọ́n padà bà orílẹ̀-èdè wa yìí jẹ́ pátápátá gbogbo bíbàjẹ́ yẹn gangan ní paríparí rẹ̀ àwọn Trump ní ó padà wá gbé àwọn Amẹ́ríkà ní ó padà gbé torí wípé gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa pátápátá gbà má ti da gbogbo ẹ̀rú tí ọ̀sọ́ ga mọ́ tí ọ̀sọ́ mọ́ tí wọ́n náà wọ́n padà kó ọ̀gá wa tí wọ́n kó yẹn wá síbẹ̀ ẹ rí wípé àwọn gangan ni wọ́n padà jẹ ọ̀gá lé wa lórí gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa yẹn àwọn padà wá kó gbogbo ẹ̀ àwọn jọ̀gá lé wa lórí at the end of the day yóò wá jẹ́ òun làwọn èèyàn fi ń pàkíyèsí wa o wọ́n ń pàkíyèsí wa ló jẹ́ káwọn èèyàn máa pariwo wípé ká fura dáadáa ká fura gan then àwọn China ẹ rí i pé ọ̀rọ̀ ìsókè àwọn China náà pa àwọn China náà dìde wípé rárá o kò tí Trump ń wí yẹ pé kò rí bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ wá sí nǹkan bí kò gbọ́dọ̀ wá sí wá kò gbọ́dọ̀ sẹ́yìn o ẹ rí i pé tá a bá fura sí dáadáa oníkálukú ń jà fún àpò ara rẹ̀ ni oníkálukú ń jà ní ẹ rí i pé àwọn èèyàn gan ń pariwo wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń rà lórílẹ̀‐èdè yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àlùmọ́ọ́nì nǹkan nu ilé ni nǹkan nu ọ́fíìsì tí ń lo náà tí ń lo sólà ni tí ń lo jẹnẹrétọ̀ ni ẹ rí i pé àwọn China náà ní ń kó wá fún wa sọ wá jẹ́ wípé gbogbo nǹkan táwọn ń pèsè lọ́dọ̀ tiwọn orílẹ̀-èdè Nàìjíríà yìí àwa là ń rà lọ́wọ́ wọn ìdí nìyẹn táwọn ò fi dúró dídúró tí wọ́n wá dúró yẹn ẹ rí i wípé torí ọrọ̀ ajé tiwọn náà ni sọ wá di wípé ẹni tọ́rọ̀ kàn ní kó mọ bí ó ṣe yanjú ọ̀rọ̀ ara ẹ̀ ẹni tọ́rọ̀ ń bẹ lórí rẹ̀ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí olórí orílẹ̀-èdè yìí president Bola Ahmed Tinubu ọ̀rọ̀ wa kù sọ́wọ́ bàbá
ọ̀rọ̀ kù sọ́wọ́ bàbá o torí báwọn èèyàn ń pariwo wípé àwọn haúsá ti tẹ orí bàbá yìí wọnú tẹ̀ bá sì ní pé àbá ní parọ́ fúnra wa ẹ rí i pé àwọn haúsá ló gbé wọlé àwọn fúlàní bòròró yìí ló gbé bàbá wọlé bàbá gan ò wọlé fàràǹdà wọn bàbá ò wọlé local government bàbá ò wọlé state rẹ̀ ẹ wà ní yẹn sìn tí bàbá sì ní ẹ fọkàn balẹ̀ tó bá lọ wájú tọ́lẹ̀ ẹ̀yìn tọ́lẹ̀ ẹ̀gbẹ́ tọ́lọ̀ tó gbogbo tó bá lè wù kọ́ lọ òun náà lòun ọ̀ jẹ́ tó fi ń jẹ́ wípé àdéhùn ti wà láàrin àwọn Arewa pẹ̀lú bàbá so wá ń jẹ́ wípé abẹ́ Arewa ni bàbá wà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu so àṣẹ táwọn Arewa bá pa ni bàbá ọmọ tẹ̀lé ńlọ́fà tí bá yẹ pé náà lọ́fà irú bí ẹ ṣe ń pààyàn bí pààyàn lọ́wọ́ tẹ́ pé òun náà dé bá bẹ́ẹ̀ ni ṣe bọ́ yẹ kó múra rẹ̀ kó múra lọ́nà tó jẹ́ wípé yóò fi ṣe ètò tí gbogbo yóò fi tùbà tí ó tùṣẹ́ tí gbogbo yóò fi tùbà tí ó tùbà tí ó tùṣẹ́ ṣùgbọ́n ẹ wá rí wípé àwọn Arewa yìí náà ní ń pa wá àwọn ní ń ba dúkìá wa jẹ́ àwọn ní ń bà wá lóko jẹ́ àwọn ní ń bá wa lóbìn sọ àwọn ní ń gbé wa wọ́n gbowó lọ́wọ́ àwọn míì wọ́n fi wọ́n kalẹ̀ wọ́n gbọ́ owó lọ́wọ́ àwọn míì wọ́n pa wọn ẹ rí i pé àwọn Arewa yìí náà ni àwọn bòròró fúlàní yìí náà ní ń dán gbogbo ẹ̀ wò tó wá jẹ́ wípé tí a bá mú wọn lọ́hùn àwọn ni tí a mú wọn lẹ́yìn àwọn ni kó wá tó di wípé àwọn ẹ̀yà míì náà wá ń kún wọn ẹ rí i pé àwọn Ìgbò náà ti tẹ́wọ́ gbà àwọn Yorùbá náà ti tẹ́wọ́ gbà torí wípé àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ lásìgbò yìí tá a pé ìjọba bá dúró dáadáa tó fi dunlẹ̀ lórílẹ̀‐èdè yìí ni tó jẹ́ wípé àṣẹ tí orílẹ̀‐èdè bá pa gbogbo èèyàn ló mú òfin tí wọ́n bá ṣe gbogbo èèyàn ló mú tí ò sínú pé wọ́n yọ àwọn kan kalẹ̀ wípé àwọn eléyìí ẹ̀sà ni wọ́n òfin ò lè mú àwọn bí àwọn Arewa ọ̀rọ̀ pé mẹ́sẹ̀ ń gbébọn AK-47 káàkiri tí wọ́n ń gbọ́ta káàkiri tí wọ́n ń gbéyàn káàkiri tí wọ́n ń pààyàn tí wọ́n sì ń mú wọn tí wọ́n ń sọ wípé wọ́n ti tọrọ àforíjì pé wọn ò ní ṣerú ẹ̀ mọ́ tí wọ́n sì ń fi wọ́n kalẹ̀ tí wọ́n yíyọ bó lè dánrú ẹ̀ wò wọ́n kún wẹ́lẹ́wẹ́lẹ́ ni Ìgbò lè dánrú rẹ̀ wò Middle Belt ò lè dánrú rẹ̀ wò àwọn náà wọ́n dán gbogbo sẹ́ẹ̀lá bí ìwò tá a bá wá wò lọ tá a wò bọ̀ ìgbà wọn bá mú èèyàn bíi 100 tí wọ́n padà fi wọ́n kalẹ̀ tí wọ́n mú èèyàn 1000 tí wọ́n fi wọ́n kalẹ̀ nígbẹ̀yìn tí wọ́n ń fún wọn láṣọ tí wọ́n ń fún wọn lówó tí wọ́n ń fún wọn lóúnjẹ tí wọ́n tún ń dá wọn lókoòwò kọ́dà àwọn ní ẹ tó kọ́ àwọn sí àwọn kan síbi sí ológun èyí ò lè mi ò ráyè dájú rẹ̀ kọ́dà àwọn ní ẹ lè dàrẹ́ orílẹ̀-èdè lọ́jọ́ iwájú ẹ wo gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí táwa náà dẹ̀ ń fojú rí i ẹ rí i pé àwọn Òkè Ọya yìí lọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ṣe lọ gbà wọ́n rí i pé wọn ò mú wọn kò sáṣẹ kankan tó ṣẹ lórí wọn débi wípé wọ́n tún lọ́gàá gan tí ń bá wọn ṣe ètò láàrin ààrẹ orílẹ̀-èdè ìyẹn ìjọba federal àtàwọn Boko Haram tó ń wò tó yọjú wípé tọ̀ ní táwọn Boko Haram ń wí nìyí o ní tí wọ́n ń fẹ́ nìyí ní tẹ́ ẹ lè ṣe fún wọn ní tí nǹkan fi tùbà tí ó fi tùṣẹ́ tí Yorùbá kankan ò lè dá wò tàwùsá àbí pé tí Ìgbò kankan ò lè dá wò tí Middle Belt kankan ò lè dá wò tọ́wọ́ jẹ́ pé Gumi ní ọ̀wá dìde wọ́n ní rìsà sójà lòun náà àfa Gumi onírúgbọ̀n funfun báyìí yẹ́wùkẹ́ ẹ̀wà nìyẹn sí báyìí òun ló wá jẹ́ alàgàtà láàrin ìjọba federal àtàwọn panipani gbéyàngbéyàn yìí ẹ rí i pé orílẹ̀-èdè yìí ó ti di nǹkan kí nǹkan àwọn tí ń pààyàn tí ń pa wá tí ń runlé tí ń ba dúkìá jẹ́ tí wọn ò jẹ́ àlòkò mọ́ tí wọ́n ti da orílẹ̀-èdè rú yìí rú wọ́n tún wá lásojú tí wọ́n á yọjú sí wọn yìí pé tọ̀ ní tí wọ́n fẹ́ ní ẹ̀yìn ìjọba o tírélà ráìsì méjì tírélà méjì ẹ̀wà tírélà méjì ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ màgí wọn a kò sínú mọ́tò ẹ lọ páàkì sí báyà tí mọ́tò àti kọ́kọ́rọ́ wọn fi kọ́kọ́rọ́ ha lẹ́nu sẹ́ẹ̀rí páyé ti gbarọ́ so wọ́n fi ń yé wa wípé àwọn tí ń ṣe wá yìí náà ara wa náà ní ń ṣe wá ara wa ní ń ṣe wá kìí sára àtàkàn ní wá láti Ghana ní wá láti Niger rárá o àwọn àtàjọ ń gbé orílẹ̀-èdè yìí náà ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí náà ni kọ́dà àwọn ti wá ṣe débi wípé wọ́n ti kó àwọn ìjọba gangan papá mọ́ra tí wọ́n ń ṣe àwọn gangan kàyéfì àwọn tá a jẹ́rà lópin ṣé èsì pé ìjọba gan lọ́wọ́ sí báyìí sí kìí ṣe pé wọ́n jọ ń ṣe é papọ̀ torí ńgbà tí Gumi bá yọjú tó ní àwọn òun lọ aṣojú àwọn Boko Haram tó sì ya fọ́tò pẹ̀lú wọn ìbọn ní hẹ̀rìmọ̀ lọ́wọ́ wọn yìí nínú igbó tí wọ́n jọ ya fọ́tò tó sì wá bá ìjọba ṣe ń pẹ́ yẹ kí ìjọba kọ́kọ́ mú òun gan nígbà ìjọba bá mú un lábẹ́lẹ̀ wọ́n wá tẹ̀lé lọ bí táwọn yìí ń wá àwọn okò gbogbo wọn gbàmbá kó gbogbo wọn wọ́n wá ṣèdájọ́ tọ́tọ́ ìdájọ́ tó yẹ lórí wọn kàkà tí wọ́n àfi síbẹ̀ wọn ò lè ṣe o wọn ò lè ṣe o ní wọ́n fi ń yà wá lẹ́nu wípé wọ́n ń pa wá
wọ́n ń run ìlú wọ́n ń tú ìlú wọ́n ń gbé wa lójoojúmọ́ wọ́n ń gbowó àwọn míì wọ́n gbowó wọ́n pamọ́ àwọn míì wọ́n gbowó wọ́n sọ wọ́n ìdàkudà wọ́n jù wọ́n kalẹ̀ wọ́n já wọnú ìlú ìbọn tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè òní iní ń bẹ lọ́wọ́ wọn bó wọn ṣe wá rìn tó jẹ́ pé wọ́n wá níbọn wọ́n ní ọta tí orílẹ̀-èdè gangan òní táwọn wá ní tí wọ́n fi hàn wá lè mọ̀ ibẹ̀ ni wọ́n ti yan kálukú ẹni pé ṣé èsì pé ìjọba mọ̀ sí kinní yìí gan kí ló dé tí wọn ò mú wọn làwọn èèyàn fi ń pariwo sí wípé tí Trump fẹ́ ṣe yẹ ntọ́ fẹ́ ṣe yẹn wípé sí èsì pé torí ọrọ̀ ajé tiẹ̀ sẹ́gbẹ́ àtàwọn bá dàrú tá ń ṣe báyìí àkọ́kọ́ ni wọ́n mọ̀ ọ́rọ́ nǹkan ogun ta wọ́n tàbọn wọ́n tọ́ta machine gun ní gbogbo ẹ̀ ní wọ́n rí ta ẹ̀kejì ni wípé àlùmọ́ọ́nì gangan tí ń bẹ nínú lẹ̀ kí ni àníyàn Trump gangan lórí rẹ̀ pé ká ronú dáadáa o ká ronú dáadáa ká sì mọ tá à ń ṣe kí ààrẹ orílẹ̀-èdè yìí kó lajú ẹ̀ lẹ̀ dáadáa kó dẹ̀ fi èrò sí kó fi èrò sí dáadáa o nítorí wípé ntọ́ wà nílẹ̀ ti kúrò ní kékeré